Ó jẹ́ ayọ̀ mi láti wà lórí ètò yìí ní ẹ̀kan sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa. Inú mi dùn láti mọ̀ pé ẹ̀yin olùgbọ́ wa ẹ wà pẹ̀lú wa lórí ètò yìí. Mo fẹ́ ru ọkàn yín sókè ní àkókò yìí. Mo fẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run ru ọkàn yín sókè. Ìwé Àìsáyà orí 26. Ìwé Àìsáyà orí 26. Wọ́n ka ẹsẹ̀ kẹta àti ìkẹrin. Tí má sì ka ẹsẹ̀ kẹta àti ìkẹrin tán, mo fẹ́ kí ẹ ṣàkíyèsí ẹsẹ̀ kẹta yẹn púpọ̀. Bíbélì ní ìwọ pa á mọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tó sinmi lé ọ nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ. Ẹ gbẹ́kẹ̀lé Olúwa títí láé nítorí Olúwa Jèhófà ní àpáta ayérayé. Ẹ gbẹ́kẹ̀lé Olúwa títí láé nítorí Olúwa Jèhófà òun ní àpáta ayérayé. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí àlàáfíà. Àlàáfíà. Ẹ jẹ́ kí n gbàdúrà kí wọ́n á bọ́ sínú iṣẹ́ ìránṣẹ́ yìí nípa oore ọ̀fẹ́ Kristi. Ẹ ṣé Ọlọ́run tí ó ní wá nítorí pé ẹ fẹ́ràn wa púpọ̀. Ẹ ṣé fún àwọn ohun tí ẹ jẹ́ kí ó wà ní àrọ́wọ́tó wa nírú àkókò bí eléyìí. Mo gbàdúrà pé kí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó lè ru ọkàn ẹnìkan sókè, kó lè ran ẹnìkan lọ́wọ́, kí ẹnìkan kí ó lè rí ìrànlọ́wọ́ gbà nípasẹ̀ ọ̀rọ̀ yìí. Tàbárí ẹnikẹ́ni tí kò tíì gba Jésù tí ó sì ń gbọ́ ohùn mi ní àṣálẹ́ yìí, mo gbàdúrà pé kí wọn kí ó lè di ẹni ìgbàlà lónìí, kí wọn kí ó lè fi ìgbàgbọ́ wọn sínú Kristi Jésù nìkan, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní àkókò yìí, mo fẹ́ kí a wo ohun tó ní ṣe pẹ̀lú àlàáfíà. Nínú ayé tá a wà yìí, mo fẹ́ lè sọ pé kò sí àlàáfíà ní ibi kankan. Nínú ayé tá a wà yìí, bóyá lórílẹ̀-èdè àbí níta orílẹ̀-èdè, oríṣiríṣi nǹkan òun ni à ń gbọ́ tí kò ṣe dáadáa rárá. Mo fẹ́ kí a ṣàkíyèsí pé àwọn oríṣiríṣi wàhálà yìí ó jẹ́ ìdàkejì àlàáfíà. Ṣùgbọ́n Ọlọ́run ní òun ní àlàáfíà pípé fún wa. Ọlọ́run sì fẹ́ kí àtèmi àti ẹ̀yin kí a wà ní àlàáfíà pípé. Kí ni à ń pè ní àlàáfíà nígbà tí kò bá sí wàhálà? Nígbà tí ọkàn bá balẹ̀, nígbà tí kò bá sí ìdàrúdàpọ̀, òun là ń pè ní àlàáfíà. Àlàáfíà mẹ́ta òun ni Ọlọ́run fi hàn wá nínú Bíbélì. Wọ́n sì ṣàlàyé ọ̀kọ̀ọ̀kan wọn fún wa láti inú ọ̀rọ̀ Ọlọ́run wá. Àlàáfíà kìíní ni àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ìwé Róòmù orí 5. Ẹsẹ̀ ìkíní òun ni mo fẹ́ kí a kọ́kọ́ wò. Bíbélì wípé ǹjẹ́ bí a sì ti dá wa láre nípa ìgbàgbọ́, a wà ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi. Àlàáfíà yìí ó ní pé kò sí ìjà láàrin èmi àti Ọlọ́run. Kò sí ìjà láàrin ẹ̀yin àti Ọlọ́run. Àlàáfíà yìí ni pé kò sí ìtakora ẹni tàbí rúdurùdu kankan láàrin àwa àti ènìyàn. So a pè é ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Peace with God. Àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Àlàáfíà wo ló tún wà? Ìwé Jòhánù orí 14. Ẹsẹ̀ 27. John 14:27. Jésù ní àlàáfíà ni mo fi sílẹ̀ fún yín. Àlàáfíà mi ni mo fi fún yín. Kì í ṣe gẹ́gẹ́ bí ayé ti fi fún ni èmi fi fún yín. Ẹ má sì jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ má sì jẹ́ kí ó wárìrì. Kí ni àlàáfíà kejì tí a lè rí nínú Bíbélì? Ó ní àlàáfíà
láti ọ̀dọ̀ Ọlọ́run. Kì í kàn ṣe pé èèyàn lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run nìkan wípé kò síjà láàrin èèyàn àti Ọlọ́run, ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ sọ pé ohun tóun fi sílẹ̀ fún wa nínú ayé yìí ó ní àlàáfíà. Ibo làlàáfíà yìí ti wá o? Láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìwé Fílípì ó ní àlàáfíà kẹta. Ìwé Fílípì orí 4. Àti wà àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Àti wà àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run. Àlàáfíà kan tún bẹ tí mo fẹ́ ká wò. Ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 7 rẹ̀. Bíbélì wí pé àti àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò ṣọ́ ọkàn yín àti èrò yín nínú Kristi. Yóò ṣọ́ ọkàn yín àti èrò yín nínú Kristi. Àlàáfíà kẹta ni àlàáfíà Ọlọ́run. Àlàáfíà pẹ̀lú Ọlọ́run ní kíní. Àlàáfíà látọ̀dọ̀ Ọlọ́run from God ní kejì. Àlàáfíà Ọlọ́run, peace of God, ó ní ìkẹta. Jẹ́ kí n sọ fún yín pé Jésù nígbà tó wá sáyé oníwàásù àlàáfíà ni. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 10 ló wí bẹ́ẹ̀. Mo níbi tí mo mú wa lọ ní àkókò yìí, bọ́n mo fẹ́ kí a fi sùúrù wo àwọn nǹkan wọ̀nyí dáadáa. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 10 ẹsẹ̀ 36 verse 36. Ọ̀rọ̀ tí Ọlọ́run rán sí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí ó wàásù àlàáfíà nípa Jésù Kristi, òun ni Olúwa ohun gbogbo. Nígbà tí Ọlọ́run rán iṣẹ́ ìránṣẹ́ sí àwọn ọmọ Ísírẹ́lì, kí ni o? Jésù wá jíṣẹ́ àlàáfíà. Ǹjẹ́ ọ̀pọ̀ Ọlọ́run fẹ́ kí a máa wàásù ìrere àlàáfíà? Ṣùgbọ́n àlàáfíà kì í kàn wá lásán. Ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ wa ní àkókò ènìyàn. Ẹ kì í sọ pé àlàáfíà jẹ́ àbáyọrí ohun kan tàbí òmíràn. Àlàáfíà kì í kàn wá lásán. Gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rí àlàáfíà, ó ní nǹkan kan tó so mọ́. Nǹkan àkọ́kọ́, ẹ padà sínú ìwé Róòmù orí 5 yẹn. Bó la ṣe lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Ǹjẹ́ bí a ti dá wa láre nípa ìgbàgbọ́, a wà ní kíni o? Àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi. Torí pé ìjà ti wà láàrin ènìyàn àti Ọlọ́run látilẹ̀. Torí wípé ìyapa ti wà láàrin ènìyàn àti Ọlọ́run látilẹ̀. Bíbélì wípé gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí ó ti kùnà ògo Ọlọ́run. Ẹ má jẹ́ á gbàgbé pé Ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀. Ọlọ́run kì í wo ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ó ti fa ìyapa, ó ti fa ìtúká láàrin ènìyàn àti Ọlọ́run. Kí wá ni ó ṣẹlẹ̀? Jésù ọmọ Ọlọ́run wá sáyé yìí láti kú fún wa. Ohun tí Jésù wá ṣe ni pé ó wá ṣe ìlàjà. Ó wá parí ìjà tó wà láàrin ènìyàn àti Ọlọ́run. Nípa ṣíṣe eléyìí, Bíbélì wá sọ pé ẹni tó bá ti ní ìgbàgbọ́, òun ló lè ní kíni o? Àlàáfíà. Ẹ wo ẹsẹ̀ Bíbélì yẹn. Ó ní ǹjẹ́ bí a ti dá wa láre nípa kíni o? Ìgbàgbọ́, àwa ní kíni o? Àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tó bá gba Jésù gbọ́, ó nìkan ni ìjà àárín òun àti Ọlọ́run ti parí. Téèyàn bá ti gba Jésù gbọ́, èèyàn bá lẹ́sìn, èèyàn bá níwà, èèyàn bá jẹ́ ẹni tó máa ń ṣe ìtọrẹ àánú, èèyàn bá jẹ́ aládùá, èèyàn bá jẹ́ ẹni tí ó lè pe iná jáde. Jẹ́ kí n sọ fún wọn pé tó o bá tí ì gba Jésù gbọ́, kò sí àlàáfíà láàrin wa àtọlọ́run. Ó ní Bíbélì fi sọ pé ẹni tó bá gba ọmọ gbọ́, ó ní ìyè. Ó ní ẹni tí kò bá gba ọmọ gbọ́, ó ní kò ní ìyè. Ó ní ìbínú Ọlọ́run tó ń bẹ lórí ẹ̀.
tí àlàáfíà yóò bá jọba láàrin ìwọ àti Ọlọ́run bàbá màmá, tí àlàáfíà yóò bá jọba láàrin ẹ̀yin àti Ọlọ́run ẹ̀yin ọmọdé àti àgbà, tí àlàáfíà yóò bá jọba láàrin ẹnikẹ́ni àti Ọlọ́run, òun tó ń gbọ́dọ̀ fi ìgbàgbọ́ rẹ̀ sínú Jésù. Torí pé ìgbà náà la ó dá a láre, ìgbà náà ni ó wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Àlàáfíà náà kò kàn ṣàdédé wá, ó wá nípasẹ̀ kí ni o? Ìgbàgbọ́ ni. Kò wá nípa iṣẹ́ rere, kò wá nípa òfin mẹ́wàá, kò wá nípa iṣẹ́ ẹ̀sìn. Kì í sọ fún wa pé kò wá nípa wípé mi ìbátan ọmọlàkejì jẹ́, iṣẹ́ ọwọ́ mi mọ́, iṣẹ́ ọwọ́ rẹ ò mọ́. Wọ́n jẹ́ ń parọ́ fún ọ. Gbogbo ìgbà ló máa ń rò pé iṣẹ́ ọwọ́ rẹ mọ́, ṣùgbọ́n Bíbélì sọ pé gbogbo òdodo rẹ dàbí àkísà ẹlẹ́gbin. Tí àlàáfíà yóò bá jọba láàrin ìwọ àti Ọlọ́run, tó fi lè délé sinmi, tó fi lè déjọba ọ̀run, tó fi lè wọ ilé ayérayé, tó fi ní máa tó gbàdúrà pé Olúwa kà mí yẹ ní ìjọba rẹ. Wò ó nílò láti gba Jésù gbọ́. Ẹni tó bá ti gba Jésù gbọ́, Bíbélì sọ pé ó ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ó túmọ̀ sí pé àárín òun àti Ọlọ́run ti gún. Ó túmọ̀ sí pé ó ti ní ẹ̀tọ́ láti wọ ìjọba ọ̀run. Ǹjẹ́ o mọ̀ pé Ọlọ́run wa ìrìnàjò nìrun ni? Ǹjẹ́ o mọ̀ pé Ọlọ́run wa alágbára ni? Ǹjẹ́ o mọ̀ pé Ọlọ́run wa ó kórìíra ẹ̀ṣẹ̀? Ǹjẹ́ o mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lèmi àti ẹ? Ǹjẹ́ o mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ èmi àti ẹ a jẹ̀bi ikú? Ǹjẹ́ o mọ̀ pé Jésù ó wá ṣe ìlàjà kémi àti yín bá wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Àlàáfíà kìíní nìyẹn. Jẹ́ kí n tún fi àlàáfíà kejì hàn wá. Àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀yin náà wo ìwé Àìsáyà yẹn tí mo kà lẹ́ẹ̀kan yẹn, orí 29 yẹn, ẹsẹ̀ 3. Bíbélì ní ìwọ pa á mọ́ ní kíni o? Ní àlàáfíà pípé ọkàn ẹni tó sinmi lé ọ. Ṣé ẹ rí àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run? Bó ló ṣe ń wá o? Nígbà tí àtèmi àti tá a bá di ẹni tí ó ń bá Ọlọ́run rìn ní sísinmi lé Ọlọ́run gidi gan. Ní Bíbélì ní ọkàn tí ó sinmi lé ọ, tí ó ṣe kí ni o? Tí ó gbé ọkàn rẹ̀ lé ọ. Ó túmọ̀ sí pé òun tọ̀hún gbogbo gbà ló máa ń ronú sí Ọlọ́run. Ó túmọ̀ sí pé gbogbo gbà lòun àtọlọ́run jọ wà ní ìrẹ́pọ̀. Ó túmọ̀ sí pé gbogbo gbà ló ń tọ̀hún bá Ọlọ́run ṣe kí ni o? Ló ń bá Ọlọ́run rìn. Ẹ kí n sọ fún wa ní gbangba pé ènìyàn kò lè ní àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run tó bá jìnnà sí Ọlọ́run. Yorùbá ní tí ó bá pẹ́ lára ọṣẹ, ó ṣe kí ni o? Ó ń dọṣẹ. Jésù ó ní àìmúrúkọ tá kọ́kọ́ pé Jésù ni ọmọ aládé àlàáfíà. Ǹjẹ́ èrò rẹ ǹjẹ́ nípa ti Ọlọ́run níbí? Ǹjẹ́ àṣàrò rẹ ǹjẹ́ nípa ti Ọlọ́run níbí? Ǹjẹ́ ìgbẹ́kẹ̀lé rẹ ǹjẹ́ nínú Ọlọ́run ló wà bí? Ǹjẹ́ ọkàn rẹ ǹjẹ́ ọ̀dọ̀ Ọlọ́run ló wà bí? Ṣorí tó bá ti fọkàn sọ́dọ̀ Ọlọ́run tó fọkàn sọ́dọ̀ èèyàn, ọrọ̀ ajé orílẹ̀-èdè kò ní bá ọ̀nú jẹ́. Tó bá ti fọkàn sọ́dọ̀ Ọlọ́run, rúdurùdu tó ń ṣẹlẹ̀ nínú ayé kò ní darí àlàáfíà rẹ. Ǹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ibi tọ́kàn wa wà, ibẹ̀ ni ló lè sọ bá ó ṣe lálàáfíà. Ṣé ẹ mọ̀dí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò fi ní àlàáfíà? Ọ̀dọ̀ ọkùnrin kan ló wà. Ọkàn rẹ̀ kò sinmi lé Ọlọ́run, ọkùnrin kan ló sinmi lé. Nígbà tọkùnrin tó bá fún ọmọbìnrin mi lóyún, ẹ̀yin ó kàn rí torí ẹ̀ ó dàrú ni. Ọkàn rẹ̀ ò sí lọ́dọ̀ Ọlọ́run, bóò ni ó ṣe lálàáfíà? Ọkàn rẹ̀
kò sí nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìgbẹ́kẹ̀lé rẹ̀ kò sí lọ́rọ̀ ènìyàn ó jọ ọkùnlẹ̀. Ó mọye èèyàn tó ti ṣèlérí fún ọ láyé tí wọ́n ti jọ ọkùnlẹ̀. Ìjọ mọ̀ pé Jésù kò lè ṣèlérí kó má múṣẹ. Gbogbo ìgbà tó bá ṣèlérí ló máa ń múṣẹ. Ọmọ ibi tọ́kàn lèmi wà, inú owó. Owó nǹkan ni ò ní yìí mọ́ yìí. Owó nǹkan ni ò ní túmọ̀ mọ́ yìí. In tí òjò lálàáfíà nu. Torí pé gbogbo ìgbà ó ti sinmi lé pé tó bá ti dọ́wọ́ mi, ayé mi ó dáa. Gbogbo ìgbà tó ti ló lọ, bówó ṣe ń pọ̀ sí lọ́wọ́ rẹ̀, ṣé wàhálà kò mọ pọ̀ sí láyé rẹ̀? Àti sùn kọ́ báyìí, bówó ṣe ń pọ̀ sí o ò lè rìn títì, o ò lè dá rìn títì, o ò lè dáṣọ nǹkan mu. Tó bá wọṣọ, ó wà wọṣọ bí ẹni tí ò ní nǹkan kan. Kán mọ́ bà ṣámọ̀ tíṣu ẹni bá ta, àbí àdọwọ́ bò jẹ ni. Mo rìn lọ́tùn lósì bẹ́ẹ̀ ó yẹ máa wò fìfìfì rèé. Kò sálàáfíà nú ọkàn rẹ̀. Kò sí. Nítorí wípé inú owó ló sinmi lé. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn in tó fi wọ́n lọ́kàn balẹ̀ ò júṣẹ́ lọ. Ìjọ tíṣẹ́ yẹn bá dàrú, lọ́kàn wọn ó dàrú. Ìjọ tíṣẹ́ yẹn bá dàrú, níṣẹ́ wọn ó dàrú. Ó mọ̀ pé Ọlọ́run nìkan ni kì í dàrú. Àwọn kan wà tẹ́ pé ìsinmi ọkàn wọn ọ̀dọ̀ olóṣèlú ló wà. Ìjọ tó olóṣèlú bá jáde láyé ńkọ́ báyìí, ṣàlàáfíà wà mọ́. Níbo ní gbẹ̀rú mi kà? Ọ̀pọ̀lọpọ̀ ìwọ tó pera rẹ lónígbàgbọ́, ọ̀dọ̀ wòlíì kan lẹ̀mí rẹ wà, làlàáfíà rẹ wà. Ẹ ṣá jẹ́ kí n rí dádì, tí n bá ṣá ti rí dádì, ó ti tán. Ìwọ ó pa á mọ́ ní àlàáfíà pípé. Ọkàn ẹni tó sinmi lé ọ, ṣé kí n ràn lọ́wọ́? Dádì ó jáde láyé ńjọ́ kan. Dádì wọ́n jọ ọkùnlẹ̀ ńjọ́ kan. Ìjọ kan ló lọ fẹ́ rí wọn tí wọ́n láwọn ò lè rí ọ. Dádì gan wọ́n ní tí wọ́n ń bá yí tí ò tí ì yanjú. Ẹnìkan ṣèlérí àlàáfíà pípé fún ọ, wípé kò ṣàfọkàn rẹ sọ́dọ̀ òun. Ṣùgbọ́n ṣé o mọ ibi tó fà àlàáfíà ọkàn tiẹ̀ sí? Ọ̀dọ̀ dádì, ọ̀dọ̀ olóṣèlú, ọ̀dọ̀ dádì. Tó o bá tí ìrìn àjò ìgbà ò lè tí ìbá Jésù pàdé tiẹ̀. Mi sọ nípa àwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ fi ara wọn sọ́tọ̀ láti bá Olúwa pàdé o. Àlàáfíà ẹlòmíì orí òkè ló wà. Tí o bá tí dórí òkè kò lè lálàáfíà. Bíbélì wípé wọ́n pa ọmọ ní àlàáfíà pípé. Àlàáfíà mélòó? Àlàáfíà pípé. Ọkàn tó ṣe kí ni o? Tó sinmi lé ọ. Àṣàrò nínú Jésù yóò mú àlàáfíà wá látọ̀dọ̀ Ọlọ́run. Mo ṣe ń tiraka láti tẹnu dúró lórí ọ̀rọ̀ àlàáfíà yìí, wọ́n tún sọ̀rọ̀ nípa rẹ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run níjọ́ mẹ́jọ. Jẹ́ kí n béèrè, ṣé wo àtọlọ́run ṣe ti làjà? Ṣé o ti ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Ṣé wàá pé ọ káàrin ìwà àtọlọ́run dàrú? Ṣé wàá pé ọ kó o má sì ní àlàáfíà kankan? Wò mí ọ̀rẹ́, ẹ wò mí bàbá, ẹ wò mí màmá, ẹ tẹ́tí sí mi dáadáa. Ẹni tí ò bá ti sí ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run yóò lọ sọ́run àpáàdì.
ṣùgbọ́n tó bá ti wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run òun nìkan ni ó lọ sí ìjọba ọ̀run. Bó o lè yẹn ṣe lè wà lálàáfíà pẹ̀lú Ọlọ́run èyí ó gba Jésù lólùgbàlà. Bíbélì wípé gba Jésù Olúwa gbọ́ a ó sì gbà ọ́ là wà tí ara lé rẹ̀. Tó o bá ti gba Jésù báyìí o ti ní àlàáfíà nù. Lẹ́yìn ìgbà tó bá ti wá gba Jésù yìí tán àlàáfíà ó tún máa wá ti ọ̀dọ̀ Ọlọ́run wá fún ọ. Nígbà tó o bá sinmi lé Ọlọ́run tó gbé ìsinmi rẹ kúrò nínú owó, nínú olóṣèlú, nínú dádì, nínú ọkùnrin kan, nínú obìnrin kan, nínú iṣẹ́ kan tó ń ṣe. Kọ́kọ́ gba Jésù lónìí náà. Ṣó gba Jésù? Ṣé o ti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lèmi àti ẹ? Ṣé o ti mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ wa ọ̀run àpáàdì ló yẹ ká lọ? Ṣé o ti mọ̀ pé Jésù kú ká má bàa lọ ọ̀run àpáàdì? Ṣé o ti mọ̀ pé ikú sísìn àtàjíǹde rẹ̀ ó ra ìyà àìnípẹ̀kun fún wa? Pé tá a bá ti fi ìgbàgbọ́ wa sínú ikú sísìn àtàjíǹde rẹ̀ abọ́ nìyẹn, ìjà àárín àwa àtọlọ́run tán á tún ní ìdánilójú ọ̀run. Ṣé o gba Jésù? Pé Jésù sọ́kàn rẹ̀. Bíbélì wípé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa la ó gbàlà. Wípé Jésù ọmọ Ọlọ́run ṣàánú fèmí ẹlẹ́ṣẹ̀ kí o sì gba ọkàn mi là. Mo gbà ọ́ sínú ayé mi gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn mi lónìí. Ìwọ nìkan ni mo fi ìgbẹ́kẹ̀lé mi sí nínú. Jésù mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa. Àmín. Ẹ mọ̀ kú oríire. Ẹni tó bá ti gba Jésù ó ti dọmọ Ọlọ́run. Ó ti bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì. Ẹ lè pè wá sórí 07038085652, 07087682122 àti 07055307492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá.